Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo àgbáńlá ayé. Ìròyìn ní ṣókí rèé láti yàrá ìròyìn ìkànnì Yorùbá Gidi. Lórí ọ̀rọ̀ Deborah, ààrẹ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹni ọ̀wọ̀ Ọlásùpọ̀ Ayọ̀kúnlé ti rọ gbogbo Kristẹni lórílẹ̀‐èdè Nàìjíríà láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà ní àyíká ọgbà ilé ìjọsìn wọn ìyẹn ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2022. Àwọn tí wọ́n ṣekú pa Deborah Samuel gbìyànjú láti dáná sun ilé ìjọsìn ìjọ Àgùdà níbi tí Bishop lẹ́kùn ìpínlẹ̀ Sokoto ìyẹn Matthew Kukah ti ń jọ́sìn. Gómìnà ìpínlẹ̀ Sokoto Aminu Tambuwa ti pàṣẹ wípé kí ó má ṣe sí lílọ bíbọ̀ láàrin ìpínlẹ̀ náà fún wákàtí 24 lójúnà àti dẹ́kun ìtànkálẹ̀ rògbòdìyàn tó lè mú àìbalẹ̀ ọkàn wá látàrí ikú ọmọ akẹ́kọ̀ọ́ onípele kejì nílé ẹ̀kọ́ Shehu Shagari College of Education ìyẹn Deborah Samuel. Gómìnà ìpínlẹ̀ Sokoto ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú Bishop Kukah àti àwọn adarí ẹ̀sìn Mùsùlùmí. Ìgbìmọ̀ ìṣàkóso àjọ tó ń rí sí ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga fáfitì ìyẹn JAMB ti yọ̀ǹda àwọn èsì ìdánwò JAMB ti ọdún 2022 tí ó ṣẹ̀ṣẹ̀ parí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti ké sí àwọn ọ̀dọ́ àti àwọn ènìyàn ní ìpínlẹ̀ náà láti má rí ṣíṣí àwọn ẹnu ibodè ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí àǹfààní láti lọ́wọ́ nínú ṣíṣe òwò fàyàwọ́ léyìí tó lè ba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí jẹ́. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti sọ di mímọ̀ wípé gbogbo àwọn tí wọ́n ń díje du ipò ààrẹ, ipò aṣòfin àti ipò gómìnà ni wọn yóò ṣe àyẹ̀wò lọ́rẹ̀kìnníwí fún ní ọjọ́ 23 oṣù karùn-ún. Ìgbìmọ̀ aláṣẹ tí ó ga jù ní orílẹ̀-èdè United Arab Emirates UAE ti fohùn ṣọ̀kan pawọ́pọ̀ yan Sheikh Mohammed ibn Zayed Al Nahyan gẹ́gẹ́ bí ààrẹ tuntun lórílẹ̀-èdè UAE. Àwọn ọmọ ológun ojú òfurufú ti ṣekú pa àwọn adarí ikọ̀ ISWAP méjì ìyẹn Bako Gogore àti Abba Ibrahim ní òní ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2022. Okay, now for the daddies and zaddies. Yes, I have taken my time to carefully select heartwarming, sweet designs for our daddies and zaddies. Yes. Which one would you like to go for? This design will have mommies be staring at you all day like, yeah, that's my man. Daddy, please don't snooze on these designs. They are all available for immediate delivery. Yes, and we deliver worldwide. Let's take the stress off you while you shop beautiful, classy design. Ma, who is your Ashwebi plug? Gone are the days when people go to the market to stress themselves out just to pick Ashwebi. Do you want to change your wardrobe and you don't know how to go about it? Let's handle your fashion need. Let's handle your fabric needs. With us at Ifehonuhan Fashion Empire, all we need is your budget and the color of the day. We do not compromise quality and we give you the best deals you cannot get even in the market. Èyí lópin ìròyìn ní ṣókí láti yàrá ìròyìn ìkànnì Yorùbá Gidi. Olúwarẹ̀mílẹ́kùn Ilégbèdé lórúkọ mi. Ẹ ṣeun, ẹ kú. Agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè yìí àti alákòóso ẹ̀ka ètò ìdájọ́ Abubakar Malami ti yọwọ́ kílàńkó rẹ̀ kúrò nínú dídíje du ipò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kebbi ní ọdún 2023.